Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Gist tèní ó dá lórí àwọn nǹkan tí wọ́n ní àwọn elders wọ́n find out nínú palace bàbá wẹ̀rẹ̀ ńlá. Lálàkọ́kọ́ mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí lénìí. Èní ni ọjọ́ 12 July 2020. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àdúrótì yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ní agbára Ọlọ́run, I appreciate every one of you. Wọ́n ní àwọn elders wọ́n ní wọ́n find out pé ìkan nínú àwọn sisi wa gbogbo pé ó rúdù sí bàbá wẹ̀rẹ̀ ńlá. Wípé ìgbà tí ó bẹ̀rẹ̀ sí lọ attack Queen Naomi, bàbá wẹ̀rẹ̀ ńlá ń bá sọ̀rọ̀. Wọ́n ní kò wojú bàbá wẹ̀rẹ̀ ńlá, ó rúdù sí wọn. Wọ́n ní àwọn elder of Odùduwà wọ́n find àǹtí wa guilty fún ẹ̀ṣẹ̀ ní ńlá èyí tí ó dá, nítorí pé kò sí èèyàn kankan tí wọ́n gbà láàyè láti máa wo ojú ọba àbí láti máa fi ìwà tí ò bá òfin mu láti máa wò sí ọba aládé. Nǹkan tá a gbọ́ nìyẹn èèyàn lé. Wọ́n ní wọ́n dá àǹtí wa lẹ́jọ́ lórí ìwà tó wù yìí. Wípé lálàkọ́kọ́ kò ní right láti lọ attack Queen Naomi. Wípé nítorí Queen Naomi kò bá tiẹ̀ wá sí inú ààfin. Wọ́n ní ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní kí ló dé tó jẹ́ pé every time tí àǹtí wa bá ti rí Queen Naomi, ọ̀rọ̀ àti àwọn nǹkan tí ò yẹ kó máa sọ sí wọn ni ó máa sọ sí wọn. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín nínú gist yẹn pé Queen Naomi wá sí inú ààfin nígbà tí bàbá wẹ̀rẹ̀ ńlá ní kí wọ́n wá gba adé èyí tí kábíyèsí rà fún wọn, tí wọ́n ní àwọn fẹ́ jẹ́ kí wọ́n máa dé adé. Wọ́n ní bí àǹtí wa bí ó ṣe lọ gọ sí ibì kan nìyẹn, pé ìgbà tí Queen Naomi wá ń kọjá ó wá lọ bá Queen Naomi, ó wá ń sọ fún Queen Naomi pé ṣé Queen Naomi rẹ̀ pé òun ti win battle yìí. Wípé Queen Naomi ò tí win ní nǹkankan o. Nǹkan tí a gbọ́ nìyẹn tán ní àǹtí wa. So wọ́n ní bó ṣe sọ ọ̀rọ̀ yìí ni àwọn security tí bàbá wẹ̀rẹ̀ ńlá gbà fún Queen Naomi náà tí àǹtí wa dànù tí Queen Naomi fi kọjá. Ṣé mọ̀ pé àwọn security international security ni wọ́n ní bàbá wẹ̀rẹ̀ ńlá, wọ́n ní wọ́n gba àwọn security yìí fún Queen Naomi nítorí pé bí àwọn sisi wa gbogbo ẹ̀ bí wọ́n ṣe lọ́n attack Queen Naomi ní ọ̀tún lósì. Bẹ́ẹ̀ náà ni a gbọ́ wípé ọ̀rọ̀ àwọn nǹkan tí àwọn sisi wa gbogbo yìí ń ṣe nínú ààfin wọn ló ti wà níwájú àwọn Odùduwà elders o. A gbọ́ wípé àǹtí wa kan nínú àwọn sisi wa gbogbo yìí wọ́n ń bẹ Queen Naomi wípé kí Queen Naomi forí jì àwọn, wípé àwọn fẹ́ máa support kábíyèsí àti Queen Naomi ni. Wípé torí àwọn ti realize gbogbo àwọn nǹkan táwọn ṣe sí Queen Naomi tí kò dáa. Wípé Queen Naomi ò ní ẹ̀ṣẹ̀ kankan tí wọ́n ṣẹ̀ àwọn. Wípé Queen Naomi mind business wọn ni. Wípé Queen Naomi ò ta sáwọn, kò dá sáwọn. Wípé kí wá lóde táwọn fẹ́ máa dojú ìjà kọ Queen Naomi. Torí wọ́n ní àǹtí wa lọ búra níwájú àwọn Odùduwà court wípé láti ìgbà tóun ti búra yẹn o, òun máa support bàbá wẹ̀rẹ̀ ńlá àti Queen Naomi ni wọ́n máa support bàbá wẹ̀rẹ̀ ńlá àti Queen Naomi ní gbogbo ìgbà. Òun ò dẹ̀ ní ṣe nǹkan kan láti fi pa Queen Naomi lára àti bàbá wẹ̀rẹ̀ ńlá. Wípé Queen Naomi ò ṣe nǹkan kan fún òun. Wípé látìgbà tí Queen Naomi ti dé inú palace yẹn pé Queen Naomi ò fẹ́ wàhálà. Wípé jẹ́jẹ́ Queen Naomi ni Queen Naomi máa ń lọ. Nǹkan tí wọ́n ní àǹtí wa sọ nìyẹn. Wọ́n ní ìgbà tí àǹtí wa lọ sí Royal Mansion láti lọ bá Queen Naomi, wọ́n ní Queen Naomi béèrè lọ́wọ́ àǹtí wa pé kí ló dé tó jẹ́ pé wọ́n wá kí àwọn lọ sẹ́wọ̀n. Wípé ṣé àǹtí wa ṣé wọ́n wà nínú àwọn tí wọ́n jọ set àwọn up láti lọ sẹ́wọ̀n. Wọ́n ní àǹtí wa ní rárá. Wípé òun ò lọ́wọ́ nínú stambi èyí tó ṣẹlẹ̀ ní Agodi ní Ìbàdàn. Ẹ̀yin èèyàn lé oríṣiríṣi nǹkan
ni à ń gbọ́. Ṣùgbọ́n a dúpẹ́ pé gbogbo ọ̀rọ̀ yìí ó ti dópin lórí ọ̀rọ̀ Stanbic. Up till now Queen Naomi ṣì ń fún gbogbo àwọn family tán wá involve, wọ́n ṣì ń fún wọn ní owó láti fi support wọn. Ẹ mọ̀ pé ọmọ kì í ṣe nǹkan kékeré. Ẹni tó yẹ pé ọmọ ẹ̀ gan, tó yẹ pé kò sí lára wọn gan, wọ́n ṣì ń tọ́jú ẹ̀ nítorí ìgbésẹ̀ Queen Naomi ò ní kán máa tọ́jú arúgbó, aláboyún, àgbàlagbà àtàwọn tí wọ́n ò níṣẹ́ lọ́wọ́. Àìmọye ọmọ ni wọ́n fún scholarship tó yẹ pé wọ́n rán lọ sí ilé ìwé. Ẹ̀yin èèyàn lé, àwọn elders wọn ò fa ọ̀rọ̀ yìí, wọn ò take it easy pẹ̀lú àwọn sisi wa gbogbo yìí o. Wọ́n ní àwọn elder, wọ́n ní wọ́n bi àǹtí wa wípé kí ló dé tó jẹ́ pé àǹtí wa ò fẹ́ give up lórí ọ̀rọ̀ pé kó máa bá Queen Naomi jà. Wípé kí ló dé tí àǹtí wa ò fẹ́ give up. Wípé kí ló dé lórí ọ̀rọ̀ immunity yìí tí àǹtí wa ń lọ kiri lórí ẹ̀. Ní àwọn elder yìí sọ fún àǹtí wa wípé kí ló dé tó jẹ́ pé àǹtí wa ò fi rẹ̀ lọ́kàn balẹ̀ lórí ọ̀rọ̀ immunity yìí. Wípé àwọn mọ̀ pé bàbá Erin láwọn kì í ṣe èèyàn burúkú. Wípé bóyá bàbá Erin ńlá kan mọ̀ọ́mọ̀ fẹ́ jẹ́ kí wọ́n change ni, wọ́n fẹ́ withdraw immunity yìí. Wípé ṣùgbọ́n the way bí àǹtí wa ṣe ń ṣe kiri lórí ọ̀rọ̀ immunity tó yẹ pé ó lọ ń pe àwọn family, ó lọ ń bá àwọn elders láti bá wọn sọ̀rọ̀. Wípé kò dáa rárá, pé ṣé òun nìkan ni wọ́n fẹ́ gba immunity lọ́wọ́ ẹ̀ ni. Ẹ̀yin èèyàn lé, a gbọ́ wípé ibi tí bàbá Erin ńlá wà, ibẹ̀ ni àǹtí wa lọ láti lọ bá bàbá Erin ńlá sọ̀rọ̀ tó dẹ̀ kúnlẹ̀ tí ó ń yọ omi lójú tó ń sọ fún bàbá Erin ńlá pé kí bàbá Erin ńlá jọ, kí bàbá Erin ńlá má gba immunity ń lọ́wọ́ òun. Wípé nítorí òun love bàbá Erin ńlá pẹ̀lú gbogbo heart òun, pẹ̀lú gbogbo soul òun. Wípé òun ò lè fi ọ̀rọ̀ bàbá Erin ńlá ṣeré rárá. Wípé òun ti mọ̀ wípé bàbá Erin ńlá ò lè do pẹ̀lú without Queen Naomi, pé òun yọwọ́ òun yẹsẹ̀ lórí ọ̀rọ̀ Queen Naomi. Ó yẹ kẹ́ ẹ mọ àǹtí wa tí mò ń sọ, ẹ̀yin ará ilé. Wọ́n ní bàbá Erin ńlá ń wò, bàbá Erin ńlá ò sọ ọ̀rọ̀ kankan. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ immunity yìí, wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n máa gbà lọ́wọ́ àwọn sisi wa gbogbo mẹ́ta. Torí tẹ́lẹ̀ wọ́n ní àwọn 4 ni, ṣùgbọ́n wọ́n ní wọ́n ti fi àǹtí wa ìkan nínú wọn tó lọ bá Queen Naomi ní Royal Mansion, wọ́n ní wọ́n ti fi wọ́n sílẹ̀ ní tiwọn. Ẹ̀yin èèyàn lé, àwọn update tí a gbọ́ ni. So kò jẹ́ bó ṣe jẹ́, ẹ̀yin èèyàn lé, ní agbára Ọlọ́run tó bá tó di ọjọ́ Monday, a máa mú àwọn gist tí a bá tó gbọ́, a máa mú wá fún yín. Happy weekend to you. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ní agbára Ọlọ́run, mo máa mú àwọn orúkọ, àwọn prize giveaway wá fún yín ní ọjọ́ Monday. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúrótì yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Please share this video, like and subscribe. God bless you all. Happy weekend to you all. Mashola Gist TV. Love you all.